ọ̀rẹ́ ọ̀gbẹlẹ̀ ta. Àkọlé tó wà lórí kẹrin nínú àparí inú látọwọ́ Kọ́lá Òní náà nu. Adájọ́ Mọ́tàsé asọ̀rọ̀mọ́yẹ̀ bó bá sọnù ó yẹ ká wárú wọn rí. Mo ṣèlérí pé orí kẹrin láti tẹ̀ síwájú láìpẹ́ jọjọ. Ẹ yóò àwa nǹkan fìdílé nǹkan tó jọ gbádùn rẹ̀ dọ́ba. Iléèwé girama kan ń bẹ ní ẹ̀gbẹ́ títì márosẹ̀ ní Gbọ̀ngán. Títì ọ̀hún ló gba oríta Gbọ̀ngán kọjá lọ sí Ifẹ̀. Tí ènìyàn bá wà nínú ọkọ̀ láti oríta Gbọ̀ngán tó kọrí sọ́nà Ifẹ̀, méjì irú iléèwé bẹ́ẹ̀ ni ẹni ọ̀hún yóò rí ní apá ọ̀tún kó tó la ìgboro Gbọ̀ngán já tán. Àkọ́kọ́ iléèwé yìí tí yóò kàn ọ̀hún ni Ògúnrẹ̀mí bàbá Ṣẹ́gun ju Láìsìsí. Ọ̀gá iléèwé ọ̀hún ọ̀gbágbó kì í ṣẹran rírọ̀, ó le ju àpáàrà lọ. Bó ṣe wù kí ọmọ yapò kí ètò ọ̀gá iléèwé tá a wí yìí yóò sì rọ̀, bí ọba wa gbà lẹ́rọ̀ yóò sì jóná. Ìmímí ni abẹbẹlúbẹ, ojúmẹ̀dá, ìpátá, gàrú, àwégbọ́, àfọ̀gbà. Bá dẹ̀tẹ̀ bá fojú kan wèrè kíkan ní kan lùgbò. Àwọn ọmọ ẹ̀yìn ọkọ̀ á ní bí èèyàn bá lòun ní wèrè kò tí ì fojú kan láró máa ní. Tí ọ̀jẹ̀ ọmọ iléèwé kan bá ń ga jù tí ò fi ọ̀rọ̀ rẹ̀ mọ́ ní ẹlẹ́yẹ, lílọ ní kẹ́yìn bọ̀ yìí títí síná bolẹ̀ tó gbà wá náà ni yọ́ gbà lọ. Àyàfi tó bá tètè ṣèwé agbẹ́jẹ́ mọ́wọ́. Ìwà ti pé kò sí àwọn ọmọ iléèwé agánigàn kankan ń bẹ o, wọ́n wà bí ẹ̀wà. Ṣùgbọ́n o, ọgbọ̀gbọ́n ló ní tọrọ fi gbélé kọ́rún. Bájá bá rẹ̀kùn apá lọ́lọ́. Ní ọ̀gá iléèwé tàbí olùkọ́ kan bá ti dé tòsí, oníkálukú akọ̀wé ọmọ rẹ̀ bọ́sọ. Gbogbo wọn á sáré pamù, wọn á sáré lẹ̀. Àwọn ọmọ kíláàsì ọlọ́dún kìíní tí wọ́n ju Láìsìsí fẹ́ mọ́ fi ṣe yẹ̀yẹ́ pé ó ti dàgbà jù kíá wọ́n ti bùn ún lórúkọ Gòǹgò bí àgbà. Ṣùgbọ́n ẹni tó dúró gba ìgbájú kan kò dúró gba ìkejì. Oníkálukú wọn gba ìgbájú tí yọ́ gbà. Ọwọ́ sin àrùn mọ́ra ni ìṣó kíjìpá. Irú ẹjọ́ bẹ́ẹ̀ ò kúkú ṣe rò lọ́dọ̀ ọ̀gá. Ìdánwò àkọ́kọ́ tí Láìsí bá wọn ṣe, ó ṣe ipò kínní. Ìkejì ó ṣe ipò kínní. Ẹ̀kẹta báyìí wọ́n gbé fún kíláàsì tọ́kàn ni. Ìbẹ̀rẹ̀ ọdún tó dé kíláàsì kẹta yìí ni Ṣẹ́gun Ògúnrẹ̀mí náà wọlé. Mo tilẹ̀ jẹ́ pé kíláàsì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wà, wọn kì í wọ́n lẹ́yìn ara wọn. Bí ìgbín bá fà ìkara wọn àtẹ̀lé. Ńgbà tí ọdún kejì yóò fi kolẹ̀, gbogbo ayé ti mọ̀ wọ́n sí tẹ̀gbọ́n tàbúrò. Òkìkí Láìsí kàn ká gbogbo iléèwé. Ó mọ̀wé, ó mèrè orí ìtàgé ṣe. A máa sáré, a sì máa gbá bọ́ọ̀lù fún iléèwé wọn. Nítorí gbogbo èyí, àwọn obìnrin kì í jẹ́ kó gbádùn, wọn kì í jẹ́ kó sinmi. Sísùrù ni wọ́n máa ń sùrù bò ó. Oríṣiríṣi ni wọ́n, onírúurú, oníwáńwá, dúdú, pupa, sísanra, ọ̀pẹ́lẹ́ngẹ́, àgóróyẹjó, agùntàsọ́lò, èyí fojowó, èyí ẹlẹ́yinjú ẹgẹ́, ìbàdí àrán. Bí a bá ní kóhun tó dáa ó jáde, bí a bá ní kóhun tá a fẹ́ ó jáde, bí èyí tó dára bá jáde ó lè dára kó má wò ni. Gbogbo àwọn tó ń sun Láìsí rìnrìn yín kò wò ó. Àyàfi Fèyí tí ò fojú tiẹ̀ ríran. Fèyí sáyọ pupa fò. Ọ̀gá orí tẹ́rẹ́, a sì máa ṣẹ́wẹ̀ jẹ́ tó bá rìn lọ. Ìyẹn ẹnu rẹ̀ funfun pìn bí àgbàdo òjò. Ojú rẹ̀ mọ́lẹ̀ gaara. Irun orí àti tìpéǹpéjú rẹ̀ dúdú kirimu. Fèyí dára, ó fẹ́rẹ̀ mọ́ kù sí ibì kankan. Gbogbo olùkọ́ pátá lọ́wọ́ lójú. Ṣùgbọ́n ọgbà iléèwé ó tí ò fààyè gba ìgbàkúgbà. Èyí ló jẹ́ kí oníkálukú wọn gbà fọ́lọ́run. Àwòmọ́jú lajá wẹjanú omi. Ńlẹ́kùn wẹ́yí òkè. Òun náà tún ní bàbá wọ ọmọ ẹ̀ tó ti bàlágà. Kíláàsì Láìsí fi ọdún méjì ga ju ti Fèyí lọ. Ṣùgbọ́n èyí gan ló fọkàn Láìsí balẹ̀ lórí ọ̀rọ̀ Fèyí. Ẹni tó juni lọ, a máa fọgbọ́n gbohun ẹni lọ́wọ́ ẹni. Bọ́gbọ́n ò bá ṣiṣẹ́ àṣìlò ipò. Láìsí ò rí imú mọ́ra mọ́. Ló bá pe Fèyí sí ẹ̀yìn yàrá ìkàwé wọn. Ní ìjáde ọjọ́ ajé kan, ní ìjáde ìjẹun ọjọ́ ajé kan, Ṣẹ́gun náà lọ rán sí. Láìpẹ́ àwọn méjèèjì dé, Ṣẹ́gun sì bá tiẹ̀ lọ. Fèyí, ọ̀rọ̀ pàtàkì kan ni mo pè ẹ́ sí. Àfi bẹ́ẹ̀ ni pé wọ́n ní jàtì, ṣe ni Ṣèyí gbé ojú àgàn. Irú ọ̀rọ̀ wo là ń pẹ́ kọ̀kọ́ sọ?
ebi ń pa èmi o. Èmi mà ní. Sọ mọ̀ pé mo lè dá ọkúnlẹ̀ síbi tó wà yẹn yìí o. Senior wa, Ọlọ́run ń gbọ́. Ọ̀rọ̀ gidi mo dẹ̀ fẹ́ bá ẹ sọ o, but mo ń gbọ́ náà o. Honest to God, ìwọ bèbí o ti fáìn jù. Kí ni ká wá ṣe sí i? Mo fẹ́ kájọ máa fẹ́ra wa ni. Mo ti lọ́ọ̀fù ẹ jù lóòótọ́. Èmi náà sì fẹ́ràn yín o. Bíbélì ní kí a fẹ́ ọmọlàkejì wa gẹ́gẹ́ bí ara wa. Unfortunately, Bíbélì tèmi ò sọ pé kí n máa ṣe ìṣekúṣe kiri. Ìwé ni mo wá kà, èkùrọ́ ni mo wá rà lọ́jà. Ẹ má di ọmọ ẹran sí mi nígbà. Ní èdè kúkúrú, èmi kò gbà. Àbí kí n kúlẹ̀ kí n dijú mi kí n káwọ́ mi sókè bí o. Láìsí wò ó tún wò. So ẹnu ọwọ́ ọmọ yìí mú tó báyìí. Tí mo sì máa ń wọ̀ ọ́ béèrè pé oníwà tútù bí àdàbà ni ẹ́, ó ga o. Eléyìí tí mo sọ yìí náà ò tí ì sọ mí dọmọ burúkú. Ipá ò tajà, ipá ò sì rà. Èmi lẹ́nìkan wá máa fi jújú bò lójú. Ẹ mọ bí tí mo gbé dàgbà ní ṣá. Èkó mà ni, lọ́dọ̀ ẹ̀gbọ́n mi. Ṣé gbogbo àwọn ọ̀dẹ̀ tó máa ń sùúrù bò yín yẹn ti yá aṣọ yín ni? Ìfẹ́ máa ba gbogbo èèyàn tètè kiri. Peck and go àbí? Ọkàn láìsí balẹ̀ díẹ̀. Oyè ohun tó ń dùn sèyí ti là sí i lọ́kàn. Ó dàbí pé yọ́ gbà, gbígbẹ́ ni yọ́ pẹ́, ọ̀rọ̀ ni yọ́ pọ̀, ìbò ni yọ́ jẹ. Òní náà sì ni kò ní dọ̀la. Wò ó Fèyí, ògùn gbọ́. Èmi ò fẹ́ ọ̀kankan nínú àwọn yẹn. There are many fishes in the ocean. Ṣùgbọ́n bí lẹ̀kẹ́ ṣe pọ̀ lọ́jà nu tí Ṣàngó fi wo mọ́kele. Mo gbá tiẹ̀. Mo fẹ́ fi ẹ́ ṣe future partner ni. Èwo lẹ̀ ń pè bẹ́ẹ̀? Olóyìnbó kì í kú sílé. Anyway, I am not interested. Bíbélì tèmi kò kọ́ mi pé the same Bible náà ló sọ pé ègbé ni fún ọmọbìnrin tí a fi ọ̀pá ìbọ̀dé kọ̀ lọ tí ó kọ̀ torí pé ó pa odidi ìdílé kan run. Ìwọ nìkan ló rò pé ọmọ Bíbélì ni. Fèyí bú sẹ́rìn gbaragada ó ní níbo nínú Bíbélì ló wà? Wo inú Bíbélì orí 7 ẹsẹ̀ 9. Ìwọ yóò sì bá bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín. Fèyí pòṣé. Àṣé àṣà kan tiẹ̀ níyín tí mo sì ti ń wò yín béèrè pé ọmọ Ọlọ́run oníwà tútù bí àdàbà lẹ jẹ́, ó ga o. Mo sì fẹ́ràn rẹ gidi ni o. Bóyá ní òtítọ́ ẹ̀mẹ́wàá tẹ́ ò sọ bẹ́ẹ̀ lónìí. Ẹ ò ṣe kúkú sọ́dọ̀ orin kẹ́ ẹ máa kọ́ kiri. Kódà ẹ lè fi ṣe rẹ́kọ̀dù táàyè ẹ bá wà. Èmi ni mo rójú tí mò ń bá ẹ sọ òkú ọ̀rọ̀. Ẹni lẹ́lẹ̀ a kì í tẹ́ni fún. Ìbùkún ni fún ẹni tó fọ̀bọ lọ ènìyàn. Ègbé ni fún ẹni tó gbà. Gbáwèrè ń ò gbáwèrè. Ìjà kò tán. Senior Lásìtì Láwàní. Ẹ ti ṣe eléyìí sọ o. Ẹ la wá oníṣekúṣe bíi tiyín. Bóyá ẹ̀yin yóò sì rí. Ìtumọ̀ Lásìtì Láwàní nìyẹn. Orúkọ ọmọ ní Roma. Kí láìsí ó tó lè dún pẹ́kẹ́. Fèyí ti lọ. Láìsí dúró lọ gbárí. Mẹ́wàá ń ṣe lẹ́ẹ̀kan ṣoṣo. Ojú ń tì í. Inú ń bí. Ara rẹ̀ rọ̀. Ẹ̀rù ń bà á. Ara ń ṣe é. Ayé sú. Tọwọ́ rẹ̀ bọ́. Odò tandi. Ọkàn rẹ̀ lọ tí ń rere. Ṣẹ́gun ló fọwọ́ tọ́ níbi tó dúró sí fún ibi ìṣẹ́jú 10. Kí ló dé? Bọ̀dá. Kò gbani. Olórí burúkú ni gẹ̀yìn ṣá. Kò fọ́ ṣá. Kí ló wá ń dààmú ẹ̀? Ọsàn torí gbajúmọ̀ tí ọ̀wọ̀. Ẹyẹ oko lásán ló máa fi mu. Ìwọ gbàgbé yẹn. Àní kó má tiẹ̀ lọ sọ fọ́gà láéláé forever. Ńgbà tí wọn ò dí. Ṣẹ́gun. Ìwọ máa wò ó. N ó fojú wèrè ara ẹ̀ rí mọ̀ bó lónìí o. Ó sì lè gbà létà o. Láìsí gbọ́n rí. N ò ṣe mọ́. Kò wù mí mọ́. Kò tiẹ̀ wù mí tẹ́lẹ̀ gan. Mo kàn fẹ́ mánéèjì rẹ̀ ni. Àrọ́jú jẹ̀kọ ọ̀bùn tó ń dàkọ̀ kéré. Ó lò sí. Alára pípọ́n bí ara gbóòlá. Ẹsẹ̀ rún sóṣòṣò bí ẹsẹ̀ àgéré òun. Gbogbo bó ti ń bólúwa rẹ̀ sọ̀rọ̀ náà lẹ́nu rẹ̀ ń bù tì yẹn sí ọ̀. Olódò lásán. Ṣẹ́gun dáhùn ní wọ́n máa mọ̀wé gan ni. Ṣé mọ̀ pé kíláàsì wa lọ́wọ́ àgbẹ́nu rẹ̀ sọ̀hún? Ìwé èwo lọ́mọ̀? Ta lọ́mọ̀wé tó? Èmi ìbà ní kẹ́ ní sùúrù o. Torí táwọn mìíràn bá ń gbọ́ gbogbo èyí tẹ́ ṣẹ̀ṣẹ̀ wá ń sọ yìí, wọ́n lè pé ara ló ń kan yín o. Wọ́n lè ní nígbà tọwọ́ ọmọdé ọ̀bá tó ìjàgùdù mọ́. Ní pé kí là jẹ tí ìtàn àfọlá Ọlọ́run. Wọ́n ní ọ̀pọ̀lọ́ ọ̀mọ̀ ní odò mọ̀ lọ́ba dàsá wúrójú. Tàbí pé ńgbà tọ́dẹ bá lé àwọn rí wọn títí tí ò rí pa. Níyọ́ bá di kí la tiẹ̀ ń lé lára láǹgbá bára pàṣípàṣì. Láìsí wò ó. Ó rẹ́rìn díẹ̀ sáàgbẹ́nu ẹ̀ sọ̀hún. Ìwọ ọmọ kì í fọmọ́lẹ̀. Ìdọ̀tí ló ṣe é fọ̀dànù. Ọṣẹ òrí ti mọ́ léṣe.
wọ́n jáde ìlọlé lọ́jọ́ keje lọ́jọ́ ajé ọ̀hún kan náà ni láìsí bá kó àwọn aṣọ ẹlẹ́nu mímú bíi 5 sòdí. wọ́n lọ dènà de Fèyí ní ayé pé tí yọ́ gbàrélé Muritàlá Rẹ́sọ̀ Alábẹ́tútù Sáídì Sọjí Táígà Kúnlé Agbọ́n àti Mọ̀jídì Àgbárí Ojúku. láìsí òtúnṣu délẹ̀ kòkò fún wọn. ó kàn sọ pé Fèyí yájú sí òun lásán ni. ó tẹ̀ mọ́ wọn létí pé àwọn ò ní nà á ṣùgbọ́n kí àwọn ó bú u tán kó délé kó má lè jẹun. àwọn dàgìnrín dọ́rọ̀ tí ọmọ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ náà gbà sí i lẹ́nu. bí Fèyí ti yọ lọ́ọ̀kan lóòótọ́ ni gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí ní bú u. láìsí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹlẹ́rù ní gbé ká tó bá a kọ́fẹ́. Sisi tó ń lọ ẹ dúró ẹ kí wa Sisi wa alára ṣíóṣíó ẹ̀yin la máa ń pè é elétè fẹ́lẹ́fẹ́lẹ́ bíi gbá wàrà sétí ló tún wọ́ sí ni àǹtí wa ọ̀dọ́kọ àǹfààní àdúgbò onídìí gígan ọ̀lẹ olè aṣẹ́wó nàbì kárùwà. gbogbo àwọn yòókù náà bẹ̀rẹ̀ sí pariwo lé Fèyí lórí. wọ́n ó bí ẹ̀rọ lọ̀gì. Fèyí ọ̀dá wọn lóhùn ṣe ló ń lọ tiẹ̀ fẹ́. ńgbà tó káwọn ìyá onílékulẹ́já kan lára láyé pé ni wọ́n yọgi tí àwọn láìsí. ẹ̀yin ọmọ òsì ilẹ̀ ni ẹlẹ́ni gbẹ́ngbà yín ṣé bọ́mọ iléèwé kan náà ní abẹ́sẹ̀ wá ya pàpà láńgí bọ̀nà báńgí ọmọ báyìí. àwọn láìsí ọ̀dẹ̀yìn lẹ́yìn ọmọ ọlọ́mọ tí wọ́n fi ń wọlé wọn lọ́ọ̀kan ní òkè ẹ̀lú. ńgbà tí gbogbo wọn túká tán tí láìsí délé tó wá ronú ara rẹ̀ wò lójú bẹ̀rẹ̀ sí tì í. ẹnu yà pé òun lè di ẹni tó ń hu irú wà pálapàla bẹ́ẹ̀. ìgbà tó ronú jinlẹ̀jinlẹ̀ ló tó rí pé ìfẹ́ Fèyí sì wà lọ́kàn òun àti pé kíkọ̀ tó kọ̀ fún òun ló dùn òun dágbárí tó ń fi sí wa o. láago 7 àbọ̀ òwúrọ̀ ọjọ́ kejì ní agogo iléèwé àwọn láìsí dún kíá. gbogbo ọmọ iléèwé ti tò ní ọ̀wọ̀ọ̀wọ́ sí ìta gbangba. wọ́n kọ orin wọ́n gbàdúrà wọ́n gbọ́ ìkéde ìfilọ̀ nǹkankan. ǹjẹ́ kí wọ́n máa tò wọlé ni akọ̀wé ọ̀gá bá sáré dé. ó ní kí àti àwọn olùkọ́ àtọmọ iléèwé ọmọ tí ì lọ. ọ̀rọ̀ wà tí ọ̀gá ń bọ̀ wá sọ. tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kú mólú. a kì í réwú lọ́sàn-án. ọ̀yọ́ fún bẹgbẹ́ rẹ̀ lẹ́rù ni ọ̀gá àgbà. ẹ̀kọ̀ọ̀kan tó bá wá sórí ìlà báyìí inú fu àyàfu ni. láìpẹ́ ni lógún yọ lọ́ọ̀kan láti inú ọ́fíìsì rẹ̀. ohun tó wá jẹ́ ìyàlẹ́nu àti ìbẹ̀rù fún àwọn akẹ́kọ̀ọ́ ni tí ẹrù pàṣán tí ẹnìkan rù tẹ̀lé. gbogbo ìdí àwọn akẹ́kọ̀ọ́ ló domi. ẹlòmíràn ti fẹ́rẹ̀ẹ́ máa tọ̀ sí ṣòkòtò. ó dòrìṣà ó di Ṣàngó. a ò mọbi tí yóò yọlẹ̀ sí. ọ̀gá dé ó hà fún ó tún ìgò ojú rẹ̀ ṣe. Bíbélì ní ayọ̀ ọmọdé ni wèrè dì sí pàṣán la fi já. Bíbélì tún sọ pé ẹni tó bá ṣe rere yóò jẹ nínú ilẹ̀ náà. àwọn ọmọ kan nílé ìwé yóò fẹ́ gbọ́ wọn ò fẹ́ gbà. wọ́n á sì bá mi níbẹ̀ wọ́n á kan kísà níyọ̀. bí wọ́n bá sọ pé ẹja gbígbẹ làwọn tí ò ṣeé ká mi náà ṣetán láti kán wọn. mo ṣetán láti rún wọn láti bà wọ́n jẹ́ kí wọ́n tó borúkọ iléèwé mi jẹ́. ọ̀gá iléèwé gbé tọ́ mi ó sì fi áńkásífù nójú rẹ̀ ó tún ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ. àwa ni alọ́rẹ́ Olódùmarè. bó bá wù wá a lè ṣe ọmọ tí ò bá fẹ́ gbọ́ léegun. àwọn ọmọ ìta kan sì kò níléèwé yìí o. lánàá yìí ni wọ́n pélé ọmọ ọlọ́mọ kan lórí láì nídìí kan pàtó. wọ́n bú u wọ́n fi wéṣe ń de. wọ́n bú u wọ́n rọmi sí i nídìí. àwọn ọmọ tá a bá nídìí ọ̀rọ̀ yìí kì í ṣe ọmọ tá a rí ọwọ́ wọn fi sọ̀yà tẹ́lẹ̀ pé wọn ò lè ṣe bẹ́ẹ̀. wọn kì í ṣe rere ìpè kọ́ wọn ò sì lè jẹ nínú ilẹ̀ náà. kàkà bẹ́ẹ̀ ẹgbàá ni a ó fi bọ́ wọn yó. kò sí pé mo wulẹ̀ ń ṣe ìwádìí kan lọ títì. ohun tí kò ṣe ni rí a kì í pótún dé sí ni. ìbejì kì í ṣàkópa jẹ́. àwọn ọmọ burúkú gbà lájẹ ọ̀rọ̀ yìí sí mọ́ lórí. Fèyí Ṣayọ̀ Ọláìdé sáá bọ́ síbí o kọ́ máa wá pé àwọn ọmọ kàtọ́ ń jáde lọ́kọ̀ọ̀kan. lébọ̀ jánítọ̀ ẹ̀yin ẹ jáde kẹ́ wàá máa gbé wọn fún mi.
Fèyí jáde lóòótọ́, ojú rẹ̀ ń koná láì, ó dẹnu kankan bí ẹni ọ̀ràn ń dùn, ó rojú kókó bí ẹni asópa, ó mú ìwé kékeré kan lọ́wọ́, kò ní àní kankan nú mọ́. Gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ló ti mọ̀ pé àwọn rugi oyin, àwọn kẹran àsámú eegun, òógùn ti bò wọ́n dàrúdàrú. Sọjí Adéyẹmí ó ń Fèyí jágara, bó ṣe dárúkọ rẹ̀ làwọn ọ̀rẹ́ rẹ̀ kan sá wọ́n ní táígà. Sọjí ò lè ká ìjìkárù bó ṣe yẹ kó ṣe bí wọ́n bá sá. Ọ̀pọ̀ jáde yọ lébọ̀ jánítọ̀ ẹgbẹ́ ẹ̀fà kó náà tàntàn, tó bá jà pàtìpàtì ẹ jàn mọ́lẹ̀ kẹfìmí àtòun sílẹ̀, yọ gbàgbáyé pé méjì lónìí ẹ jọ sá. Ẹ jẹ́ kí n ṣàlàyé bó ṣe jẹ́. Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ìyá olè? Ẹgbẹ́ wèrè. Ẹgba 12 péré ni ọ̀gá fẹ́ na Sọjí, ṣùgbọ́n èyí tó jẹ kò níye. Bí ọ̀gá bá ti gbé ẹgba kan lé ní ògóró ẹ̀yìn tàbí ní bàràdé, á tún bẹ̀rẹ̀ ìwàásù. Jésù fẹ́ràn rẹ, Olúwa kò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ àfi kó ronúpìwàdà. Lọ ka ìwé Àìsáyà orí 1 ẹsẹ̀ 19. Ó ṣe eré. Ọwọ́ ọ̀gá ò ní dúró bó bá ti ń sọ báyìí. Bó ṣe ń fẹgbá dán ní pàkọ́ ni yóò mọ̀ fi sí ìlẹ̀kẹ̀ sí i lọ́rùn. Gbogbo èyí ò sí lára ẹgba 12 tó fẹ́ jẹ, àmọ́ ni kò wá rẹ̀ràn. Kí ẹgba 12 Sọjí ó tó pé, ó ti di játijàti ńlẹ̀. Kò yájá jẹ, kò yé ìrárìn. Aṣọ ọrùn rẹ̀ ti huru, gbogbo ara ti lé, ó ti bó, gbogbo ojú ti wú, òun sì ti há látàrí igbe tó ń ké. Múrítàlá Oyèdìran. Múrítàlá kọ́kọ́ díbọ́n pò ń dákú lẹ́yìn ẹgba 8, ṣùgbọ́n ọ̀gá ò fojú bẹ̀ wòran, kò fojú tí ẹ̀gbìn kà, ó ń tọ́ àtòrìsí nídìí lọ láì fòtá pè. Ẹgba 12 tirẹ̀ náà pé pérépéré, ó sì lé mo sì yẹ kó lé. Wọ́n pe Saidi alábẹ tútù, ó jáde, ọ̀gá sì rí pé abẹ rẹ̀ gbóná bí ajere kó tó fi lọ́rùn sílẹ̀. Fèyí ọ̀sà wọn kù, Kúnlé Adédìgbà, Mọ̀jídì Ráìmì, àlùpàmọ́gùsìn, àlùbámi ẹ̀wà, pípa bí ejò àìjẹ, lílù bí ọmọ òrukàn. Láìsí ń rò pé ọ̀rọ̀ tó ń ti kọjá ẹgba 12 ni Fèyí fi fẹ́ pe orúkọ òun kẹ́yìn. Gbogbo àwọn tó ṣe bí àtẹ́lò sátipa yìí, ẹni tí ò sì rárá ti kẹran àsámú eegun, ó rugi oyin, ó kẹsẹ̀ bá gìyàn èrùn. Ọ̀gá iléèwé nu ojú nù, ó nu oògùn ojú nù, ó mú kanlẹ̀, ó fa ṣòkòtò rẹ̀ sókè, ọ̀yà pé ẹni tọ́kàn bí náà tán lásọ, ẹ̀jọ̀ gbọ́dọ̀ tán lè kán náà. Ó ti tán sà, gbogbo wọn náà nìyẹn sà, kò kó ẹnìkan kan mọ́ sà. Láìsí wò hàn ò níbi tó wà lórí ìlà, tó sì ti ń gbáradì láti wá fìyà sóúnjẹ àárọ̀ ọjọ́ náà lọ́dọ̀ ọ̀gá. Àbí Fèyí ọ̀ràn ti pọ́n pé òun gan leku tó dá yìí lẹ̀ tí í jẹ́ dání. Àbó ti gbàgbé ni, ó wá lè má ròun níbẹ̀ lánàá bí o. Ọfọ́jú ni, òpònú ni, wípé kò níyè nú. Àfi kó ń ó sì yára forí mù sáàrin àwọn ọ̀rẹ́ òun lórí ìlà báyìí o. Torí tó bá ń padà bọ̀ sórí ìlà tójú àwọn bá ṣe 4, iye rẹ̀ lè sọ. Múrítàlá ṣe kàbìkàbì dìde níbi tó ti ń wo nílẹ̀ tó ń ra bùsù. Bó ṣe ń dìde ló ń nàka sókè láti gba àyè lọ́dọ̀ ọ̀gá pé òun fẹ́ sọ̀rọ̀. Ẹ̀skísà, kò rí bẹ́ẹ̀ o, kì í sàwá gan láfínúfíndọ̀. Ọ̀gá dá ẹgbà bò ó. Mi ò fẹ́ ọ̀rọ̀ kankan láti ẹnu rẹ o. Àdúrà ni kí o lọ gbà kí Ọlọ́run yí ẹ padà. Ọ̀wù ẹ̀yin nìkan ni. Òní ọkùnrin ju ànígbó, ọ̀la ọkùnrin ju àléèsún. Bójú ò bá tì í, ṣé kò yẹ ká rohun? Ẹ padà sórí ìlà. Bóyá a tún lè rí ẹni tó fẹ́ tú àṣírí láìsí nínú àwọn tó ti jẹ̀yà tẹ́lẹ̀. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ Múrítàlá ti kọ́ lọ́gbọ́n, wọ́n fọ̀ràn mọ́ Ọlọ́run, wọ́n gba kádàrá. Gbàyà kékeré kọ́ mọ́ bàgbà ńlá, adé afọ́lùkòrò mẹ́bí, àbàyà dọ́kọ̀dọ́kọ̀. Bí gbogbo àwọn ìlú fi díyà bí ó kọ olóòkọ ti ń kọjá lára láìsí ni wọ́n ń pòṣé tí wọ́n mọ́ ọ lójú, tí wọ́n sì ń wò ó níwòkuwò, tí wọ́n ń wò ó tìkàtẹ̀gbin. Ṣùgbọ́n ojú ọ̀sọ́fà olórí ìṣẹ̀lẹ̀, bí ojú bá ṣe ọfà ni, lọ́jọ́ náà ni gbogbo ara láìsí bá dájere. Rírí tí láìsí rí Fèyí lọ́ọ̀kan pé ó ń bọ̀ ló ti yí ojú sí ẹ̀gbẹ́ kejì.
tí ó sì tún fi ọwọ́ dí gàgá ojú. Fèyí dé ọ̀gángan ọ̀dọ̀ rẹ̀ kò lọ mọ́. Senior wa, ẹ gbọ́wọ́ kúrò lójú o, ojú lọ̀rọ̀ wà. A ṣe ìbàjẹ́ ṣe bí tòun là ń wí, a ṣe búburú ẹ̀kọ́ ara fu. Ìgbà tẹ́ ẹ ti sátùfù, èwo rẹ̀ ní wojú òjò sí. Bí ìwọ bá ṣe rere, ara kì yóò wá yá ọ. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Àánú yín tó ṣe mí ni ò jẹ́ kí n pè yín síta o. Kẹ má rò pé gígọ tẹ́ ń gọ sẹ́yìn kankan yìí ni o. Fèyí wí tiẹ̀, ó kọjá sórí ìlà tiwọn. Ọ̀gá ní kí gbogbo wọn tó wọ kíláàsì wọn lọ láti bẹ̀rẹ̀ sí òòjọ́ ọjọ́ náà. Inú lẹ́sì dùn àdùndẹ́yìn pé ìyà ọjọ́ náà fohùn ru. Àwọn ẹni tó bá kókú lọ kárùn lọ nìkan lókù tí wọ́n ń fapá jánu kiri ilẹ̀ ilé tí wọ́n gan ò sì fi bẹ́ẹ̀ ṣòro. Ìpẹ́ díẹ̀ ẹ̀pàyà tápà dùndú ìyàsẹ̀ rí ẹni títí ẹ bá fẹ́ le jù hàn ráìsì àti pọ̀nmọ́ ní jáde ìjẹun. Bí jáde ìjẹun ti kù bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni àyà láìsí ti ń já torí ohun tí agídí ọkàn tún fẹ́ tì í ṣe. Bí agogo ìjẹun ti lù ló ti ránṣẹ́ pé Ṣẹ́gun jọ bá mi sọ fún Fèyí pé kó pàdé mi níbi tá a ti sọ̀rọ̀ lánàá. Mo gba tí ń ná bẹ́ẹ̀ sì ń bá dá ní àtún ogun ni. Gbogbo bírẹ́sì ti ń dúró de Fèyí ní ọkàn rẹ̀ kan sọ fún un pé Fèyí àti ọ̀gá àgbà ni yóò wá bá òun níbẹ̀ ṣùgbọ́n kò yẹsẹ̀. Ọkàn rẹ̀ di gbagidi. Láìpẹ́ ni Fèyí yọ lọ́ọ̀kan òun nìkan. Mo dé senior wa wò jọ̀ọ́ má bínú àná mi ò mọ ohun tó kó sí mi lọ́pọlọ jẹ́ kí n sì yára dúpẹ́ tàárọ̀ yìí. Ìwọ ló jẹ́ kí n gbé ẹ̀kọ́ ìyà tí ọ̀gá pò sílẹ̀ mu. Ìgbàwo náà wá ní mákò ò ní kú. Bẹ́ẹ̀ kú ẹ̀bẹ̀ ibẹ̀ ló ń bọ̀. Bí ìyá ò báyìí tí ìjẹrin ìyà ìyá ń rí kinní kan panu lọ́wọ́ ni o. Ṣé bí orí ọ̀rọ̀ ń lẹ tún ra wọlé yìí àbí kí lẹ tún pè mí sí. Èmi mọ̀ pé dandan ni kẹ́ ẹ rí yàhé láìsí kan rẹ́rìn ni jẹ́ kí n rí i o. Tí mo bá rù màmá tí mo fi ara ṣe ẹnu rẹ tiẹ̀ ti mójú. Ṣùgbọ́n ìfẹ́ tí mo ní sí ọ kọjá gbogbo à ń dẹ́rù bani lọ. Jọ̀ọ́ jẹ́ ká máa fẹ́ra wa èmi onídìí gígan. Gárùwà ẹ̀jẹ̀ wà nǹkan mìíràn sọ. Má bá gbàgbé ọ̀rọ̀ àná àní rẹ nìkan bá ṣeré. Jọ̀ọ́ I really love you. Ṣé o mọ̀ ká pé ìwọ nìkan ló ti ẹ̀ sọ ìsọkúsọ yẹn sí mi lánàá ni. Mbá understand pé ṣe ló ń dùn ẹ́ po toast mi ò dẹ̀ fall. Bọ̀ kí wàá ní tàwọn riffraff yẹn. Anyway mo mà tiẹ̀ ti kọ́ wọn lọ́gbọ́n o. Àní ọmọ bínú mo ní mo fẹ́ràn rẹ. Mo gbọ́ pé o sọ bẹ́ẹ̀ mi ò kàn gbà ẹ́ gbọ́ ni. Ṣé bí ìjà bá ṣẹlẹ̀ láàrin wa bó ṣe máa da àwọn èèyàn sí mi náà nìyẹn. Bàbá ní òní rí bẹ́ẹ̀ tó bá lọ rí bẹ́ẹ̀ tá a di tọkọtaya ńkọ́. Ṣerú rẹ́dẹ̀rẹ̀dẹ̀ tí màmá fojú rí náà nìyẹn. Láìsí wọ̀ tún wèsì. Ó rí i pé ibẹ̀ dá lọ́ba kúnlẹ̀ láíláí forever bí àṣà àbúrò mi sáàmọ́ bínú. Ojú Fèyí wálẹ̀ pẹ̀sẹ̀ ó ní dìde ó ti tán mo sì ti gbọ́ ṣùgbọ́n èmi máa ń jowú gan o. Kí n yá kìlọ̀ fún ẹ o gbogbo ohun èdèwèdè tó máa ń bá àwọn obìnrin ṣe yẹn kò bá èmi lára mu o kó yá gbọ́ o. Èmi ò lè máa fojú kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ o. Èmi ò lè máa fojú kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ o. Inú láìsí òdùn tó bá yí rí láyé mo ti gbọ́ màá lé wọn kò kúkú sí nǹkan kan láàrin wa tẹ́lẹ̀ ṣùgbọ́n èmi náà máa ń jowó o kódà owó tèmi le ju tóbìnrin lọ o. So mọ̀ pójú kan làdá ń ní tó bá di méjì ó di dànù o. Ogun la sì fi jà ọ̀rẹ́ ọ̀gbẹ́lẹ̀ ta eléjì lọ̀rẹ́ gbà adé afúnṣe oróyè ọmọ ẹ̀sà woroko Fèyí fúnjú pọ̀ ó ní kí ni jẹ́ bẹ́ẹ̀ láìsí dáhùn ó ní ẹni abáwádìí la kọjú mọ́ ojú kan làdá ní ẹni à ń bá nájà láwò a kì í wariwo ọjà èmi ọ̀fẹ́ jọ jẹ́ o ọ̀rẹ́ ògbẹ́lẹ̀ ta eléjì lọ̀rẹ́ gbà adé afúnṣe oróyè ọmọ ẹ̀sà woroko Yorùbá ló sọ bẹ́ẹ̀. Fèyí rẹ́rìn-ín yé o bàbá àgbà ṣùgbọ́n o ẹlẹ́nu méjì ní Yorùbá ọ̀hún o àwọn náà ni wọ́n tún ní mẹ́ta lọ̀rẹ́ jẹ́ kí n kọrin yẹn fún ẹ. Fèyí bẹ̀rẹ̀ sí kọrin ń rẹ́rìn-ín ń jó mẹ́ta lọ̀rẹ́ o mẹ́ta lọ̀rẹ́ o ọ̀kan ní ń wá sùn sẹ́ni ọ̀kan ní ń wá sùn sílẹ̀ ọ̀kan ní ń wá sùn sáyà
mo bójú ẹ̀yìn mo bá láyà lọ mo ti lọ́mọ oko mo ti lọ́mọ sá mo ti lọ́mọ òpó balẹ̀ odò ọ̀pẹ̀wẹ́ rẹ̀ sì kó pàgbágó iṣẹ́ rẹ̀ sì kó pọkùnrin ọ̀tẹ̀ Ìbàdàn mógun wájà ló odídẹ rẹ̀ sì kó yẹ̀yẹ́ ayé wa o yẹ́. ó tó mo mọ orin ọ̀hún ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ni pé oríṣi ọ̀rẹ́ mẹ́ta ló wà ibo ló wá fẹ́ kémi ó sùn sí Fèyí rẹ́rìn-ín ó tún béèrè ni ilẹ̀ ẹlẹ̀ ni nà ó tí ọ̀gá àgbà ó máa tó ẹgbàá tí ẹ nídìí báyìí láìsí rìn à jọ má jẹ́ kó rí bẹ́ẹ̀ o ó mọ̀ bẹ́ẹ̀ ló ń wá alàgàtà kúnra láti bomi nítorí èdè àìyedè tí ò tún náà gún kò yẹ kí n gbà fún ẹ gan ó fẹ́ gbókù èèyàn Fèyí tún rẹ́rìn ó ní mò ń bá ẹ ṣeré ni ìwọ ló ní nǹkan rẹ a kì í bá yéméyémé dùn mí orí láìsí wó jàǹtì inú rẹ̀ dùn kọjá àlà orí láìsí wó jàǹtì inú rẹ̀ dùn kọjá àlà ìyá yín náà láti parí orí kẹrin ìwé ni àparí iná látọwọ́ Kọ́lá Òní ẹ láìkì kẹ́ ẹ sọ̀scribe sí chánẹ́ẹ̀lì yìí tẹ́ bá wá ní nǹkan pàtàkì láti bá mi sọ bẹ́ẹ̀ fẹ́ polówó ọjà lórí àwọn ètò mi lọ́lọ́kan ọjọ́ kan ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp bóyá ó sì wò yín láti kún wa lọ́wọ́ náà ni nípa ìwádìí wa lórí àwọn ìlú jìlú jákèjádò ilẹ̀ Yorùbá ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257 èdè àti àṣà Yorùbá ò ní parun ní ọ̀dọ̀ tèmi àjùwàṣe o.